Ẹ káalẹ́ gbogbo ẹ̀yin ènìyàn wa nílé, a kí yín o. Ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń fi ojú ayọ̀ wò wá. Èmi ọmọ yín tòótọ́, bàbá confam JP náà tún ni. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ọkùnrin, obìnrin, ọmọdé, àgbàlagbà tí Ọlọ́run ń lò láti máa ran àwọn fídíò tí à ń ṣe yìí lọ́wọ́ nípasẹ̀ wípé wọ́n ń pín lọ síbi gbogbo. Fídíò wa sì ń wọ ilé lọ tọ gbogbo àwọn oníwà ìbàjẹ́ yìí, ó ń wọlé lọ tọ̀ wọ́n. Kí n yín gidigidi gan. Ẹ̀yin mọ́mì wa, ẹ̀yin dáàdì wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa láti US, láti America, láti Dublin, láti UK, gbogbo Europe pátápátá, Asian country, Australia. Mo kí gbogbo yín, gbogbo Africa pátá, mo kí yín, ẹ ṣé gidi gan. Ẹ kú ìfi ọmọ ènìyàn ṣe. Lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí, a dúpẹ́, ojú òní ti wà, ọkàn wa máa balẹ̀. Mo wá fi ìtú gbàdúrà fún wọn pé iwájú báyìí, òun ni ọ̀pá ìbí tí wa máa rí sí. Àní lọ sẹ́yìn, iwájú la máa lọ. Ẹ ṣé gidigidi gan o. Ẹ̀yin àgbà, a máa ní tó bá ti sídi, obìnrin kì í jẹ́ kúmólú. Gbogbo ẹ̀yin mọ́mì wa, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ jọ̀ọ́ níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ fídíò yìí, kẹ́ ẹ fi fídíò yìí kẹ́ ẹ fi ránṣẹ́ sí gbogbo ibikíbi tó jẹ́ kó wọ̀ pátápátá. Gbogbo ibikíbi tó jẹ́ kí fídíò yìí wọ̀, ẹ fi fídíò yìí ránṣẹ́ síbẹ̀. Fídíò yìí ní láti fi ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ Yorùbá pátá lórílẹ̀‐èdè Nàìjíríà, lórílẹ̀‐èdè Áfíríkà, lórílẹ̀‐èdè Amẹ́ríkà, Canada, Dublin, UK, everywhere. Ẹ fi fídíò yìí ránṣẹ́ sí wa. Ẹ pé mo sọ lẹ́ẹ̀kan wí tó o bá ti nídìí, èmi kì í bọ́ta, bẹ́ẹ̀ sì ni obìnrin kì í jẹ́ kí mólú. Rally tí a fẹ́ ṣe lọ́ndì tọ́dù yìí, òun ló máa jẹ́ ká mọ̀ nítòótọ́ bóyá ìyà ń jẹ ọmọ Yorùbá. Honestly, tí mo ti rò ó débẹ̀, the numbers of the people tó bá jáde ní on the 3rd of July will determine if really the Yoruba children, they are really suffering. Ogun tí mò ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣe ló ń dàbí ẹni pé à ń torí ọ̀jà jà. Ọ̀jà níta ní ń jà lẹ́ńkùlé òun. Ó yà mí lẹ́nu pé àwọn ọmọ Yorùbá kan sì tún wà. Wọ́n wá wùwọ̀ ọ̀dàlẹ̀, wọ́n sì máa ti àwọn oníwà bàjẹ́, wọ́n máa tì wọ́n lẹ́yìn pẹ̀lú irọ́ wọn. Wọ́n máa tì wọ́n lẹ́yìn pẹ̀lú irọ́ wọn. On the 3rd of July, ó máa fi ojú wọn níta gbangba. A fi ojú wọn ní ìta gbangba láti jẹ́ ká mọ̀ wípé ṣé tòótọ́ nìyà ń jọmọ Yorùbá. Mo wà níbì kan lénìí, ó di àná báyìí. Wọ́n wá rí bẹ́ẹ̀ni ẹ ṣe fẹ́ bá mi gbé nǹkan tí mo lọ rà sínú mọ́tò.
ó wá rí verse Yorùbá nation tó wà nínú mọ́tò yìí tó pọ̀ gan tá a ṣe tá a fẹ́ pín fún àwọn tó ń tẹ̀lé wa lọ ní on the 3rd of July. Ó wá ní kí n fóun lẹ́yọ kan, mo ní kí ló fẹ́ fi ṣe, ó ní òun náà fẹ́ wọ̀ ni, mo ní iyì òun ṣe ìtẹ́yọ̀ ń wọ̀, ṣé o tiẹ̀ mú tó ń pè Yorùbá nation, ó lóun ò mọ̀ nílùú Èkó yìí. Ó ní ìyà ò tí ì jẹ yín, tí ìyà bá jẹ yín ẹ máa wọ ilé ọba lọ́sẹ̀, ẹ máa lọ jó ilé ọba. Ìyà ò tí ì jẹ yín. Àwọn ọmọ Yorùbá kan wà, wọn ò lówó, wọ́n kùṣẹ́ tí wọ́n ti bàjẹ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n á tún máa ti àwọn òṣìkà lẹ́yìn. Mo ní ìyà ò tí ì jẹ yín, tí ìyà bá jẹ yín ẹ wọlé ọba lọ, ẹ wọlé ìjòyè lọ, ẹ wọ ilé dodo wọn lọ, ẹ lọ jó dànù. Ìyà ò tí ì tó yà, èyí tẹ́ ń gbọ́ mi ẹ máa gbọ́, ẹ fọkàn yín balẹ̀. Àwọn máa ń ṣe wọn tá lè ṣe, lára ìwọ̀n tí a lè ṣe látúbí máa jáde lọ́n the 3rd of July tí kò sọ tẹnikẹ́ni máa ṣe. Ṣùgbọ́n fẹ́ kó yé yín dáadáa, àwọn ọmọ Yorùbá kan ṣì wà sẹ́ tí wọ́n ń ti ìkà lẹ́yìn, tí wọ́n ń ti ìkà lẹ́yìn, wọ́n sì mọ̀ pé ìkà ni, wọ́n sì ń tì lẹ́yìn. Ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ ò gbà wípé Ọlọ́run wà. Jẹ́ kí n sọ tòótọ́ fún ẹ, eré àti mo fi bẹ̀rù Ọlọ́run láyé mi nìyí. Mo rí i pé bí mo lówó màá kú, bí mi ò ní màá kú, bí n bá dẹ̀ lówó tí n bá ṣiṣẹ́ ìjọba Ọlọ́run, mi ò níbi kankan tí mò ń dé. Mo sọ fún ọ ni, mo ní ẹ ò tí ì jẹ ìyà, tẹ́ ẹ bá jẹ ìyà ìyà ò tí ì jẹ ọmọ Yorùbá. Ohun tí mò ń rí gan kò dàbí pé ìyà ń jẹ ọmọ Yorùbá, nítorí pé àwọn tí mo jẹ́ kí n ti rí ọgbọ́n, mo máa ń rí òmùgọ̀ níbẹ̀. Mo sọ débì kan, mo ní ṣé ẹ̀yin ò mọ̀ pé Tinubu ló ba ayé yín jẹ́? Tinubu wà lára àwọn tó ba ayé yín jẹ́. Ó pin yín sójú títì pé kẹ́ máa gba owó. Ṣó mọ̀dí tí Tinubu ṣe pin yín sí ojú títì, kò jẹ́ kẹ́ ẹ lọ kàwé, kò jẹ́ ó mọ̀ pé téèyàn bá ka ìwé wàá rí ọgbọ́n nínú ìwé. Ẹni tó ka ìwé kò lè bá wọn ṣe àgbèrò láyéláyé. Ẹni tó ka ìwé tó mọ value ìwé, tẹ́ ẹ bá dẹ̀ bá irú ẹni bẹ́ẹ̀ láàrin àgbèrò, wàá rí pé ìwé ẹ máa yàtọ̀, because he knows the value of education. Ó ka ìwé. So therefore, ọ̀nà tí Tinubu ẹjọ́ ẹni láti fi fídíò ìkẹfì ránṣẹ́, ọ̀nà tó fi bá yí ìwọ jẹ́, ìwọ tó ń gbọ́ mi yìí, ni wípé ìkan nínú ìwọ tó ń gbọ́ mi yìí, ó fi ẹ́ ṣe àgbèrò, kò jẹ́ kó o ṣiṣẹ́, kò jẹ́ kó o ṣiṣẹ́, ó fi ẹ́ ṣàgbèrò pé kó máa gba owó ọ̀fẹ́ lọ́wọ́ àwọn tí ń ṣiṣẹ́, tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ìnira, wàá wá máa gba owó lọ́wọ́ wọn by force. Èmi máa ṣépè fún yín, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lẹ ti ṣẹ̀ tó ti ṣépè fún yín, àdéhùn ilé ayé yẹn bàjẹ́. Jẹ́ kí n sọ, ó kọ̀ déédéé balẹ̀ ayé yín jẹ́ ni, nítorí pé òun fẹ́ attain ibi tó ga, kò dẹ̀ fẹ́ jẹ́ kí ọpọlọ yín pé débi pé ẹ lè bẹ́ máa bóun jà nígbà táwọn bá débi tó ga. Wọ́n sọ yín sínú pé kẹ́ ẹ má kàwé, kẹ́ ẹ má ṣàgbèrò kiri, kẹ́ ẹ má mọtí kiri, kẹ́ ẹ má mu sìgá kiri, kẹ́ ẹ má mu igbó kiri. Ibi tí wọ́n sọ yín sí nìyẹn náà. That is why you cannot use your common sense. Ládùúrú bí a ti ń sọ tó wípé ìlú yìí ò dáa, ìyà ń jẹ wá. Mo tún sọ débẹ̀ pé listen to me, kì í ṣe wípé ebi ló ń pa mí. Mo sọ fáwọn ọmọ yẹn, àwọn tí mo sọ lé ní àwọn ọmọ amúdó yẹn, àwọn ọmọ ọ̀tá yẹn, mo ní kì í ṣe pé ebi ló ń pa mí. Mi ń jẹ tàárọ̀, mi ń jẹ tọ̀sán àtàlẹ́, tó bá wùn mí ń jẹ, I will eat it. Ọlọ́run tó fún mi lórí ọ̀fẹ́ láti máa ṣàánú fáwọn ènìyàn. Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti empower àwọn ènìyàn. Ó ṣe pé oúnjẹ tí mo fẹ́ jẹ ló gbé mi wá ta. Ṣùgbọ́n mò ń ní woman feeling. Ṣé ó jẹ́ kémi nìkan ní káwọn èèyàn yìí má ní?
ṣùgbọ́n èyí tá à ń tì torí ẹ̀ jà níṣẹ́ lẹ̀ ń pariwo pé ta ló ń jà lẹ́ǹkùlé yín. ọmọ Yorùbá, ẹ jẹ́ ká fura, ẹ jẹ́ ká ṣọ́ra. àwọn tẹ́lẹ̀ ń tẹ̀lé yìí ń báyé yín jẹ́ ni, kò sí option. Tinubu tẹ̀ ń tẹ̀lé yìí ó ń báyé yín jẹ́ ni, kò sí option. ó mọ̀ pé ìdí táwa ṣe lè sọ̀rọ̀ ni pé we have the right brain to think. We are thinking. à ń rí pé bí wọ́n ṣe ń ṣe èyí kọ́ ló jẹ́ kó ṣe ṣe. gbogbo àwọn tẹ̀ ń tẹ̀lé yìí tí ẹ̀ ń dúró ti àwọn òṣìkà lẹ́yìn tẹ̀sí mọ̀ pé òṣìkà ni wọ́n. tẹ̀ ń tẹ̀lé yìí, you know what they have done for you is that wọ́n ti dump brain yìí, you know wọ́n ti báyé yín jẹ́. wọ́n ti tì í síbi tí you won't even have any right to speak. Open your eyes. Ìwọ náà dẹ̀ rí pé ohun tí mo sọ, it is truth. àwa táwa ń bá wọn fà ọpọlọ wa pé à ń rí wípé bọ́ ti ń ṣe yẹn kọ́ ló jẹ́ kó ṣe ṣe, nítorí ẹ̀ ló ṣe ni pé à ń bá wọn fà. ṣùgbọ́n tó pé wọ́n ti báyé wọn jẹ́, wọ́n ti da brain ẹ̀rú, wọ́n ti fi gbó báyé ẹ̀ jẹ́, wọ́n ti fi sìgá báyé ẹ̀ jẹ́, wọ́n ti fi ọtí bá brain ẹ̀ jẹ́. àwọn àgbẹ̀ ẹ̀ títa ọmọ níwà gbèrú, ọmọ níwà gbèrú, ìwọ náà máa ṣe báyìí. ó mọ iye ìpè tó ti gbà, ó mọ̀ pé as a result of agbèrò yẹn ló fi gba ìpè. About 4 weeks ago, ìkan nínú àwọn agbèrò ní ọ̀dọ̀ wa torí níbi tí wọ́n ti fẹ́ lọ dówó lọ́wọ́ lọ́kadà, tọ́lọ́kadà yẹn bá wọn ju ọ̀kadà girigirigirigiri, ibi tọ́kadà fi advance síwájú báyìí, ó kàn forí gbálẹ̀ ni bí yẹn ṣe lọ nìyẹn. ṣé Tinubu lẹ fẹ́ lọ bá? àìmọye tí wọ́n ti pa through that area, through that process, tí wọ́n ló fẹ́ lọ bá. tí bá ń tẹnumọ́, tí mò ń tẹnumọ́, ọ̀pọ̀lọpọ̀ mọ́mọ́ ní bàbá yìí láhùn, mi ò láhùn. bí odi bá dí ọ̀dọ̀ mi sẹ́, odi ni mò ń sọ tó bá dí ọ̀dọ̀ mi tí mo rí pé ó la ojú ńlá yìí, ó ní ọwọ́ sì ní ẹsẹ̀ tó gbé ìkíní kan sọ́nù báyìí tó máa ń tọrọ owó, màá sọ pé mi ò ní fún ní owó. But listen to me, if you can walk, wọlé ṣiṣẹ́, I will pay you money. Because I work before I can get money. Listen to me. Anybody that is working before you can get money, wàá padà rí wípé tó o bá fún èèyàn tí kò ṣiṣẹ́, tó o dẹ̀ rí pé ó jẹ́ kó ṣiṣẹ́, tó o bá fún ẹni yẹn ní owó, kì í sọ fún orí yẹn ni kò pé. ó ń báyé wọn jẹ́ ni. ohun tí àwọn Tinubu ń ṣe nìyẹn. so get me, ọwọ́ báyé wọn jẹ́. They are giving them money. They don't want to work. iṣẹ́ tó jẹ́ kí ẹ̀yin ọmọ kékeré ṣe, àwọn dúró síbẹ̀, wọ́n ń ṣe, wọ́n dẹ̀ ń kó dodo owó wa jẹ. wọ́n á fún yín ní èrú nígbà tí ayé táwọn bá ti táyé yín bá ti bàjẹ́ tán, kò sí ohun tó fẹ́ ṣe mọ́. ọmọ Yorùbá, gbogbo bí mo ti ń rí báyìí ni wípé mi ò tí ì rí pé ìyà jẹ yín. tí mo gbà pé tí ìyà bá jẹ yín sẹ́, rálì tá a fẹ́ ṣe, tí ìyà tó bẹ́ pé tòótọ́ ìyà ń jọmọ Yorùbá, sórí rálì tí a máa ṣe ní on the 3rd ló máa determine irú èrò tó bá wà ń bẹ̀. We are not going there to fight. We are going there to protest. That is láti lọ fi èrònú wa hàn. òun ni wọ́n ń pè ní protest, and we have right to protest. ẹ má jẹ́ kẹ́nikẹ́ni kó dẹ́rù bà yín. ọ̀pọ̀lọpọ̀ ló ń pè mí, amania èèyàn kan sọ o, wọ́n náà máa domi kan sí wa lára. omi wo ló wà lẹ́kùn tó fẹ́ dà sí wa lára tó kọjá omi òkun àti omi ọ̀sà? ṣé òkun gan gẹ̀ẹ́tì ara ẹ̀ débi tí ọ̀sà fún rẹ̀ máa gẹ̀ẹ́tì ara ẹ̀? ní irú nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yìí, ṣé òkun gan gẹ̀ẹ́tì ara ẹ̀? lọ bèrè lọ́wọ́ òkun tó bá gẹ̀ẹ́tì ara ẹ̀ débi pé ọ̀sà gan gẹ̀ẹ́tì ara ẹ̀ fún ẹ̀. ẹ má jẹ́ kó fi bad rumors kó fi fún yín ní problem. tó bá jẹ́ tòótọ́ ọmọ Yorùbá ni ẹ, tó o dẹ̀ rí pé ń tòótọ́ torí pé tòótọ́ ìyà ń jẹ ní tòótọ́, wàá jáde síta. lóbìnrin ni o, lọ́kùnrin ni o, àwọn ìyá àgbàlagbà, gbogbo yín ni mò ń bá wí.
ẹ̀yin bàbá àgbàlagbà gbogbo yín ni mò ń bá wí ẹtúyáyá. That is when we need to let them know that we are ready to go. We are not fighting anybody. We don't go to Ojota to fight. We are going there to protest. That is all. We don't fight anybody. Yoruba leaders, Yoruba nation don't fight people. All we want to tell the government is that the way they are ruling us, we don't want it. But about David or back Binjawa, one bawa da o, Kusiwa lao, our Benikeniza. But about David, te back Binjawa, she your lay bossino, that Ibo Bawali to Yiki keta, Kiwama Pioneer, and to you bossy your kin intention when you should fair pioneer. Then it is your right to use a self-defense against that person. Ìyẹn ló ń jẹ́ kí n máa rò lóko ara mi wípé Yorùbá ìyà ò jẹ yín tí ìyà bá jẹ yín ẹ gẹ̀ẹ́tì ohun tí mò ń sọ yìí. On the 3rd of July kí onílé kó gbọ́ kó sọ fún toko kó lóko kó gbọ́ kó sọ fáwọn tó ń rìn lọ́nà. On the 3rd of July má jẹ́ ká rí ẹnikẹ́ni nínú ilé débi oyún inú ẹ gbọ́. Kò sóhun tẹ́nikẹ́ni lè ṣe fún wa. A ò lọ jà, a kò fẹ́ lọ protest ni. Kí wọ́n máa gbọ́ sí call wọn. We are not going to fight. We are there to do protest. That is all. And then ihun tí wọ́n ń pè bẹ́ẹ̀ a fẹ́ lọ fi ìrònú wa hàn. Àwọn ọmọ 20 years wọn ò ríṣẹ́, 30 years wọn ò ríṣẹ́. Àwọn bàbá 89 sì wà lẹ́nu iṣẹ́ tí wọ́n lọ ń rúlu Nàìjíríà. They are ruling this country. Wọ́n sì wà ní ẹnu iṣẹ́. They are ruling this country. Àwọn ìyá wáyé má lọ. Àwọn bàbá wáyé má lọ. Àwọn 98, àwọn 70, àwọn 60. Ẹ̀dẹ̀ ń ba yé àwọn ọ̀dọ́ jẹ́. Nígbà téyìn bá ṣì wà nírú éèjì yẹn tẹ́lẹ̀ ṣì ń rúlu Nàìjíríà mọ̀ pé tí ń ba yí ọ̀dọ́ jẹ́ ni ìwọ ọ̀dọ́ àní kó wá rorí ẹ̀. Àwọn yìí ti ba yí ẹ̀ jẹ́. I don't just give people. I give to the right directions. I empower people. I know how many people God has helped me to empower. Because tí ń bá fún ẹ tó dẹ̀ lọ́pàá. Tó lẹ́sẹ̀ tó lójú tó ní good head tí mò ń fún ẹ mo bá yí ẹ jẹ ni wàláì mo ń bá yí ẹ jẹ ni sẹ ohun tó bà Nàìjíríà yìí jẹ́ nìyẹn. Ojú àánú yìí ti pọ̀ jù débi pé you will be working, you will be giving people that is not working money, and they are of good head, they have eyes, they have hand, they have legs. Ìjọ tó bá ti wá ní mọ́ kíní yẹn ti dùn mọ́ wọn. Bó bá tiẹ̀ wá advice wọn nígbà tó ní mọ́tò advice wọn wípé lọ ṣiṣẹ́ àwa mú ẹ lọ́tà pé o ti jẹ́ kí wọ́n weak, o ti bayé wọn jẹ́. That is area tá fi ń bayé àwọn èèyàn jẹ́. I advise people to go and work. Àìmọye ni mo ti empower 50,000, 100,000 níwọ̀n tí agbára mi ká. A ò lè data ká wá máa sọ yẹn. Àwọn wòlíì 419 ni wọ́n ń show irú yẹn lórí internet lórí Facebook ni wọ́n ń show ẹ̀ nínú church tó bá máa ní àwọn fún yẹn kan 200,000 àwọn 419 ni dòdò wọ́n ṣe máa padà lọ gbowó yẹn lẹ́yìn. Àmọ́ àwọn tó ṣe tí wọ́n ti táṣìírí wọn síta. Ayé yìí ti kọjá dodo tẹ̀yìn èèyàn yìí ro. Let us think right. If every Yoruba children is thinking right, I am telling you, Hatima move. Hatima law, but we don't think right. That is the area. When we think right, we will have moved than this, but we don't move. We don't think. Akọ̀dún sójú kan, báwo la yẹ fẹ́ ṣe? Gbọ́ mi dáadáa. Tó o bá ti sí ogun, kò sómìnira. Ọ̀rọ̀ Tinubu ni mo ti sọ yẹn. Kò sí bó ṣe lè jẹ́ ó ṣe máa kú. Bọ́ ní okú tí kò tó bá lò wọ́n tí kú yẹn.
Tinubu sì máa kú, ó máa kú ikú yẹ̀yẹ́ ló máa kú pátápátá. Nítorí pé ó fẹ́ jẹ president, ẹ fẹ́ jẹ gómìnà, ẹ mọ iye ayé èèyàn tẹ́ ti bàjẹ́, ẹ dẹ̀ ń tún ayé ọmọ yín ṣe. Ṣé ó possible? Ó possible? Ẹ̀yin ọ̀dájú abiyamọ, ẹ bà yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jẹ́. Àní ó dé stage kan sẹ́, ẹnìkan tó ṣí abala ọ̀rọ̀ fún mi, ó ní níbi tóun ti ń ṣiṣẹ́ àwọn síìtì kan wà sẹ́, bí wọn ò bá tí ì rí ẹni tó fẹ́ occupy ẹ̀ nínú family wọn, anybody ò lè débẹ̀. Wọ́n máa yàrá fi síìtì yẹn sílẹ̀ ni. Empty. Wọn ò ní gba èèyàn láti jókòó sórí ẹ̀ àfi àwọn tó wà nínú family wọn. Ọdún wo la tó fẹ́ ṣe yẹn dá ní ilẹ̀ adúláwọ̀? Ọdún wo la tó fẹ́ ṣe yẹn dá ní ilẹ̀ adúláwọ̀? Èèyàn kan wá jáde ó pe rẹ̀ l'Ọbásanjọ́, ó wá ń sọ pé Buhari ló ń rùlù wa. Báwo ni ó ṣe sórí ìwọ Ọbásanjọ́ ìtì yìí ni? Ṣé o ti crazy ni? Look at me. Bó bá lọ ní church Ọbásanjọ́, táwọn èèyàn bá ń tẹ̀lé ẹ tó ń wá church yẹn, ọkọ̀ wa fún wa náà yẹn ni. Ọbásanjọ́, you are not the kind of a person that can have a church. Ẹ ti bà yé èèyàn jẹ́ ní ọwọ́lọ́wọ́ báyìí, ẹ sì tún bà yé èèyàn jẹ́. This is the time that you supposed to repent and come to the Lord. Ní ọwọ́lọ́wọ́ báyìí, you know that Yoruba is suffering. Ẹ̀yin ló jẹ́ ká bá ní iwájú ẹlẹ́ni church. Àti èèyàn kan dọ́dọ̀ mi tó lòun wá sọ́dọ̀ Ọbásanjọ́, òdà tóun débẹ̀ ní church Ọbásanjọ́, òun ṣáà jókòó títí òun rí ní Ọbásanjọ́ ní church. Ó lọ síbẹ̀, òun ló preach, ló máa ń preach, òun ló jókòó síbi orí Ọbásanjọ́. Orí ẹ ti dàrú, tó yá ló ní oúnjẹ tó máa jẹ lòun wá débẹ̀. Listen to me, Ọbásanjọ́, let me tell you something clear. My name is Baba Confirm JP. Let me tell you something clear. You can never enter the kingdom of God. You have killed a lot of people. You killed Ọ̀tọ̀. If army killed, Ọlọ́run lè má bẹ, ó lè má bẹ ṣe army wò, because iṣẹ́ wọn ni wọ́n ń ṣe. Army lè pààyàn lójú ogun nìyẹn. Ọlọ́run lè má bẹ̀wò, but bí àmì bá pààyàn ní ọ̀nà ẹ̀tọ́, wàláì kò sí bó ṣe lè jẹ́, ìdà ò ní tán nílé àmì yẹn. But ọ̀tọ̀ ní ojú ogun, ọ̀pọ̀ ní àwọn èèyàn tí ó ti pàdánù. Ọbásanjọ́, and you now said you went to go and open church, you have a church. What is kí lẹ fi church gan pè báyìí? Ṣé church ti wá ibi tí wọ́n ti ń pààyàn? Wálé ní church. Àti ẹ̀wá lérò pé nígbà tẹ́ ẹ ní church yẹn, ẹ fẹ́ repent ni. Àṣé ò repent. Ẹ ṣì wà nínú system ìjọba. Nígbà tí irú ìwọ Ọbásanjọ́ ṣì wà nínú system ìjọba, ìjọ wo làwọn ọmọ táwa fẹ́ bí fẹ́ bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ìjọba? Look at it. Ẹ̀yin lẹ bà yí àwọn ọ̀dọ́ jẹ́. Ẹ ò jẹ́ kí wọ́n ní, they are not of their right sense. They're just misbehave. You destroy the glory of the future of the country, and you people are sitting down there. Tí gbogbo yín bá wá kú tán, ṣáwọn ọ̀dọ́ tí kò wà reasonable, àwọn ọ̀dọ́ tẹ́ ti báyé wọn jẹ́, ṣé wọ́n lè handle nǹkan tẹ́ gbé sílẹ̀? Look at it. Tí gbogbo yín bá kú, àwọn ẹ̀yin kò lè débẹ̀. Ọ̀dọ́ wo? Àwọn ọ̀dọ́ tó ti báyé wọn jẹ́ tẹ̀ ń dọ́ mi, wọ́n ò lè débẹ̀. Nítorí wọ́n tún ti ra ibẹ̀ fáwọn ọmọ yín. Àwọn ọmọ wọn, ìdí tèmi ṣe ni pé kẹ́ ẹ jẹ́ ká tètè já ìyà yẹn nìyí. Kẹ́ ẹ jẹ́ ká tètè mú, ká tètè já. Ọbásanjọ́ o, Tinubu o, they are the same. They are the worst and the useless Yoruba leaders. Wole Soyinka, this is a useless Yoruba leaders. You are the people to jẹ́ ká rí ní iwájú. Yes, ká gba Yorùbá, ká gba orílẹ̀-èdè Yorùbá. Even Gani Adams. So when I talk about you, people will be saying, why? You are a mad person. Ẹ̀yin ló jẹ́ ká rí níwájú.
ká wà ń bẹ̀ ní on the 3rd yẹn tó o bá sí ń ta on the 3rd of July. Yorùbá Lagos rally, it is a mega rally. Bí ẹ ò bá sí ń ta tẹ pera yín ní bàbá wèrè kẹ́ wà nínú ilé kí n sọ fún yín orí yín ti dàrú nìyẹn. Ẹ̀yin ló jẹ́ kẹ́ wà ń ta. It's a mega rally where everybody in all the Yoruba state is coming down to Lagos láti lè wá fi ìrònú wọn hàn fún ìjọba. Jẹ́ kí n sọ fún ẹsẹ̀, mo tún ti fẹ́ sọ for the last time. Sórí rally on the 3rd ló máa jẹ́ ká mọ̀ bóyá ẹ̀yin ọmọ Yorùbá bóyá ẹ ò ní problem àbẹ́ ní problem. Yes, because we are expecting crowd, millions of crowd outside. Tí wọ́n fẹ́ lọ protest. We are not to fight. We are just going to protest. Wọlé Ṣóyínká, Tinubu, Ọbásanjọ́, and others, even Gani Adams. Ẹ̀yin tí a rí pé Yorùbá tó jẹ́ kẹ́ wà wájú ni. Ẹ ò dẹ̀ fẹ́ jẹ́ kí ìlú yìí pín. Ìlú yìí dẹ̀ ní láti pín. Nítorí pé àwa ń jẹ̀yà. No matter how I can eat 3 times in a day, we are suffering. Some people is suffering. When some people is suffering, means we too, we are suffering. Part 1 nìyí o. Part 2 ń bọ̀. Just stay close. Listen to all I am saying. Yoruba as enemy, not just enemy. We have big enemy that we need to treat their fuck-ups. We must treat their fuck-ups. Gbogbo wa la dẹ̀ ní láti jáde ká lè treat the fuck-up wọn. Bó bá jẹ́ pé tòótọ́ ìyà ń jẹ wá sẹ́, a máa jólé ọba, a máa jólé ìjòyè, a máa jó gbogbo tó jẹ́ ká jó.